ó ní máa wá ń gbé yín lọ. àwọn gbẹ́tí máa lọ sọ pé tó ń pè nǹkan tó sọ pé òun wà ní airport road àwa rò pé máa sọ fún àwọn àtàjọ lọ pé ó dà pé airport ló ń gbé wa lọ lóòótọ́. ẹ dàgbẹ́ sí ẹ fẹ́ lọ wo plane báyìí o láyé pé plane lẹ́sẹ̀ lẹ́fẹ́ lọ wọ̀. ilé alámọ̀ kọ̀ọ̀kan. àwọn tí wọ́n bá ń ṣe àdéhùn fún yàn ní Nàìjíríà tó bá débi wọ́n máa ń yẹ àdéhùn. kò mú àdéhùn yẹn ṣe pẹ̀lú mi ṣe understand so nígbà tó di pé mi ò gbóhùn ìyàwó mi rárá nǹkan tó yẹ kí n wá sílùú ìgangan nìyẹn àti mi ò gbóhùn ìyàwó mi rárá táwọn family den disturb mi pé àbúrò mi kan náà yẹn náà ṣe wà níbí náà pẹ̀lú àwọn méjì kan náà ẹ̀kọ́ra kò sẹ́ndì owó sí mi o nítorí pé Italy yẹn èmi ni mo ta gbogbo ẹrù lé mi èmi mo fi san owó mọ́tò ra oúnjẹ fún àwọn tí mo kó wá pé ibi tá à ń lọ a gbọ́dọ̀ débẹ̀ nígbà tá à ń lọ àwọn òpin bọ́lá tó fẹ́ ṣe passport àìdé bẹ́ẹ̀ níbo ni plane wà nígbà tá a dé Kánò wọ́n tún sọ pé márùwá ń gbọ́ a lọ so nígbà tá a dé bíbá bọ́gà mi sọ pé máa san 14,000 dinars lẹ́yìn pé mo tún wá obìnrin mẹ́ta gbogbo obìnrin tí mo wá fún generally 5 ni. ẹ wá obìnrin 5 generally èmi fúnra mi kó 3 wá mo lè tí kò fi ìyàwó mi àti ọ̀kan náà ránṣẹ́ síwájú ó jẹ́ 5. ó jẹ́ 5 lérò pé ẹ̀ ń bọ̀ ní Italy. lérò pé mo ń bọ̀ ní Italy. ó dà ó tún bíríìjì contract yín wípé kò ń ṣe Italy o. mo bára mi ní Libya. ẹ bára yín Libya. ẹ tún wá dé Libya tán. ẹ̀yin lẹ fowó ara yín wọ ọkọ̀. dé Kánò ra oúnjẹ tí gbogbo àwọn girls go everything ra ó hijab. tún wá máa san 14,000 pẹ̀lú owó tẹ̀sùn náà fún ọmọ tẹ̀lé yìí. kúrò ní ibẹ̀ yẹn láì ṣe pé wọ́n ní pé kí n máa bọ̀. ok tó yẹ sọ fún un. ṣe understand ó na ogun jọ́ọ̀gì àwọn. ẹ̀yin bọ́gà yìí ẹ máa tún ká màmá o ẹ̀yin máa tún ká màmá o. so ọkùnrin ni mí so aláìpẹ́ àwọn bọ́ìsì tó pọ̀ ń bẹ̀ ló yẹ kó ráyè nà mí pa lọ́jọ́ yẹn ó nà mí tẹ́ kó fọ́ last jog ó fọ́ mọ́ mi lórí tó dé mọ́ mi lẹ́yìn ọ̀run tó yẹ pé mo ṣubú sílẹ̀ tó ní ti bá máa kú kí n kú. Mighty Play TV, we give you the best.